Africa Content TV. Ìjọba tó kọ́ ọmọ ìlà lábírin lọ́mọ. Ṣé olómi ènìyàn tó ń sáré tó tún wẹ̀yìn? Ẹni tó ń sáré tó tún wẹ̀yìn. Ó di dandan ìyá fẹsẹ̀ kọ́. Tó bá fẹsẹ̀ kọ́ tán, ó lè máa padà dìde mọ́. Ibi ẹ bá ń lọ ṣòwò. Ẹni tó ń sáré tó tún wẹ̀yìn. Ẹni tó ń sáré tó tún wẹ̀yìn. Ó di dandan ìyá fẹsẹ̀ kọ́. Tó bá fẹsẹ̀ kọ́ tán, ó lè padà dìde mọ́. Ibi ẹ bá ń lọ ṣòwò náà gbajúmọ̀. Ajá tó lẹ́yìn lẹ́yìn ló ń bá kìnìún ṣeré ṣeré. Báyìí, àwọn important recognize President Susan láti ní ìfàrẹ́jì ní ìjọba lójú láti United States of America, Yomi Peters, àbúrò Shina Peters, Chief Akin Ogunyemini, aláṣẹ Broadcast Petroleum, and of course, champion ní ìrọ̀jà kí aráyé ọmọ mọ̀, Alhaji Wasiu Alabi Pasuma Wonder, you are most welcome. All right, bye. Ode aka ló fi kiri Jíbọ́lá Bàṣọ. Bàbá ló fi tó dá Jíbọ́lá. Lọ́jọ́ tó bá lọ tán, ìwà wọn máa tẹ̀lé wọn kiri Bàṣọ. Ó dà lórí tiwa náà. Yàtí tẹ́lọ̀ tó ogún nílẹ̀ bọ̀gà ní àlàbí ẹ̀rọ. Ó tó lọ, mo túbọ̀ ń gbébọ̀ ní máa máa dáadáa. Ó tó lọ àbájá máa súnmọ́. Níbo ni màmá ń dá ẹ̀dá? Ajíwọ́lá kẹ́bà jẹ́ ọ́. Ó dàgbà lọ òbí dáadáa. Bọ́ọ̀bọ̀ dàgbà, bọ́ọ̀bọ̀ arúgbó ìṣẹ́. Bàbá rẹ̀ tán, alátìmọ̀ ìṣẹ́ ìfún. Ilé ọmọ ìtayọ̀ òun, okùnrin ìdí ọ̀. Sọ́jú ọmọ ìtayọ̀ òun, okùnrin ìdí ọ̀. Bí wọ́n ń ra ẹ̀dẹ̀tọ́. Àti gbogbo àwọn ọmọ tó kù, Adédèdè yóò yí wá lábàṣá. Bàbá wa tó bẹ̀rẹ̀ ọ̀dẹ́ lọ́jọ́ sí. Ọlọ́run sí àbá àmà. Iwájú tó ń lọ jùlọ. Olúwa àjọ dá ẹ̀yin tó bí sílẹ̀ kò ní bàjẹ́. Adébọ̀lá àgbàdo bọ̀ wá sí àti pé màmá rẹ̀.
àti dé màmá rẹ̀. Àti dé màmá rẹ̀. Àti dé màmá rẹ̀. Àti dé màmá pàtàkì ẹ̀yẹ yẹn ńlá ńlá bàtà pàṣẹ òdiwọ̀n tó ń bẹ nígbà lẹ́ máa ṣe wá ẹ̀kọ́ ọdún ó ti yọ mọ́tà ẹ̀ fámìlì wọ́n ní àkíyèrè yọ òṣìṣẹ́ ètò $106.5 FM gbogbo fàájì ẹgbẹ́ mọ́lẹ̀ ní pátápátá gbogbo smart radio yàrá bí ẹ ṣe. Látòrí ọ̀gá Mùsùlùmí ojú WhatsApp ó dára ẹ̀ṣọ́ táyà Mùsùlùmí o. Ẹ̀ṣọ́ wa àdúgbò ẹ̀kọ́ àdúrótì. Àdúgbò gbogbo ní tó bá ní òbí láàárín wa. Wọ́n lọ dáná pẹ́ gbogbo ọmọdàgbà. Gbogbo ní tó wọn lọ ẹsẹ̀ wọn. Wọ́n á sì kọ́ sí ìgbòho. Àwọn tí ò ní mọ́ ẹ má fàdúrà ránṣẹ́ ẹ má fàdúrà ránṣẹ́ fún Reverend Apostle Florence Títí ọmọ tá ọ̀sán. Bàbá dáadáa bàbá tó tọ́mọ ẹ̀ tó tó tọ́mọ lọ́mọ ní bàbá wa alábí ọ̀rẹ́ rẹ̀. Reverend Apostle Florence Títí alága àfẹ́jẹ́ lọ afẹ́ràn yíyá ọ̀bàkàrà bí ojú ṣùgbọ́n sáájú lókè ó fẹ́ràn ìjù tí wọ́n náà alábìrò ẹ̀rọ ìlú sọ fún tásìkò ọ̀gá àbámọ̀ kẹwàá sí ní ẹsẹ̀ rẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣìlójú ọmọ tó wọ́n ní àwọn sí ní ẹsẹ̀ rẹ̀ alábìrò ẹ̀rọ ìlú àdúgbò ìlú sáàtì ògùn live worship nínú ayé làwọn ọ̀bàkàrà bí àdúgbò live worship àdúgbò nínú ayé làwọn ọ̀bàkàrà ti máa Reverend Apostle Títí alága Florence Ògòyí Olúwa Ògòyí Olúwa Ògòyí. Wọ́n kò bá sí wọn láàrin ní múlẹ̀ láàrin àbájá wa ìṣòro wọn náà súnmọ́ ọmọ táyọ̀ fámìlì ló jẹ́ kó fi pọ́n wa lórí làwọn ṣe kọ́ sí wọn kó wọn lórí láàrin àbájá rẹ̀ bí múlẹ̀ ọkọ̀ ẹgbẹ́ ìfà gbọ́dọ̀ ẹ̀kọ́ kálẹ̀ ìfà bá ṣe lọ ẹ̀kọ́ kálẹ̀ oṣù pọ́n ẹgbẹ́ lè sí ẹ̀wọ̀n ìṣòro mo ti lọ́ọ̀rọ̀